bí ìràwọ̀ iná àti erùpẹ̀ wọ́n bá fẹ́ra dàbí ọ̀gá méjì tó wà nínú ọkọ̀ ṣẹ̀dá pé ọ̀gá méjì bá wà nínú ọkọ̀ kan yẹn lè dàrú. Àwọ̀ yìí ni ọ̀nà àbáyọ sí gbogbo ìràwọ̀ iná àti ìràwọ̀ erùpẹ̀ tí wọ́n fẹ́ra wọn. Apá kejì ni eléyìí. Ṣé mọ̀ pé apá àkọ́kọ́, that is the part one, a sọ nípa bí ìràwọ̀ iná tó bá jẹ́ ọkùnrin tí ìràwọ̀ erùpẹ̀ tó jẹ́ obìnrin. So ní abala eléyìí a fẹ́ sọ nípa tí ìràwọ̀ iná bá jẹ́ obìnrin tí ìràwọ̀ erùpẹ̀ jẹ́ ọkùnrin, báwo ni wọ́n ṣe lè jọ gbé papọ̀ tí ìgbéyàwó yẹn tó dẹ̀ máa dùn, tó máa lárinrin, tó jẹ́ wípé àwọn ò ní ní wàhálà àti ìdààmú. À ń sọ eléyìí fún nítorí àwọn tó ti wà nínú ìgbéyàwó, a sọ nítorí àwọn tó ṣẹ̀fẹ̀ wọnú ẹ̀, torí wípé probability òun ni solution yìí. Torí wípé ṣe mọ̀ pé a lè sọ pé torí pé a ní solution lọ́wọ́ káwá ní káwọn èèyàn máa jì sínú kòtò. Theoretically kò wà compatible, ṣùgbọ́n fún àwọn tó ti wà nínú ẹ̀ a lè ní kí wọ́n kọ ara wọn. Bí wọ́n ṣe lè ṣe rèé lórí ìgbéyàwó eléyìí, ìyẹn tó bá jẹ́ ìràwọ̀ iná tó jẹ́ obìnrin tí ìràwọ̀ erùpẹ̀ jẹ́ ọkùnrin. Ṣé rí ọkùnrin yẹn tó jẹ́ ìràwọ̀ erùpẹ̀ yẹn, ó máa ní sùúrù, òun ló máa wà ní ìsàlẹ̀ tá a lè allow kí ìràwọ̀ iná kó jó lórí òun. Ṣé rí pé ìyẹn máa le, torí pé ọ̀pọ̀lọpọ̀ ló máa pe irú ìgbéyàwó bẹ́ẹ̀ tó máa pe irú ọkùnrin yẹn ní ọ̀dẹ̀. Wọ́n lè sọ fún pé ìyàwó ẹ̀ ó ti ṣògùn fún, wọ́n lè sọ fún pé ìyàwó ẹ̀ ó ti sọ di ọ̀dẹ̀. Ṣé get mi bẹ́ẹ̀ yẹn? But irú ìgbéyàwó bẹ́ẹ̀ àwọn méjèèjì wọ́n ó jọ mọ reason why tí wọ́n yìí jọ ń gbà bí ọ̀dẹ̀ fún ara wọn. Èyí tó dẹ̀ jẹ́ ìràwọ̀ iná tó jẹ́ obìnrin, òun náà ò ní máa gun ọkọ ẹ̀ gàlìgàlì, kò ní máa ṣe àṣehàn wípé òun ni òun control family yẹn. Tí ọ̀rọ̀ anything bá ṣẹlẹ̀, á máa fún ọkọ ẹ̀ náà ní ààyè láti máa sọ̀rọ̀, ṣùgbọ́n ọkọ á fún ìyàwó rẹ̀ ní ààyè láti jẹ́ olórí. Ṣùgbọ́n kí wọ́n lọ súnmọ́ àwọn tó mọ̀ nípa ìràwọ̀ kan bá wọn ṣe compatible spiritual backup, ìyẹn ló máa lè ran ìrìn àjò yẹn lọ́wọ́. Ṣé ẹ wo àṣírí ní àwa tú yìí, ohun tó dẹ̀ ń bẹ́ẹ̀ ni mo sọ fún yín, torí pé irú àwọn tó ń bẹ lábẹ́ pín ìràwọ̀ tí mo sọ nípa rẹ̀ yìí, wọ́n máa tì wọ́n sí ara wọn. Ṣé bí tó mọ̀ dàbí pé ọ̀gá méjì tó wà nínú ọkọ̀. WhatsApp nọ́mbà wa 0805435